ọ̀rọ̀ tí olórí oko ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Abíọ́dún Mákindé tí ó sọ nípa àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí kó ní abúlé Yàwótà àti Àwòrò Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire ìyún ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé ọ̀rọ̀ tó sọ àti àṣírí tó tú nípa ìṣẹ̀lẹ̀ náà ó máa ti di wàhálà ńlá tó sì jẹ́ pé ọ̀rọ̀ ti di ariwo débi wípé níṣe ni ọ̀rọ̀ ó ń wáyé lóríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára èyí tó jẹ́ kàyéfì fún àwọn kan wípé àpè jẹ́ pé dájúdájú àwọn àṣírí kan wà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà tí kò tíì hàn síta di àsìkò yìí. Ǹjẹ́ àṣírí wo ni gómìnà Ṣèyí Mákindé tú ní lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí kó ní ìlú Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ 15 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, ìyẹn the 15th of May 2026, ṣùgbọ́n tó jẹ́ pé ní ọjọ́ Ẹtì tí ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá èyí tó jẹ́ ọjọ́ 10 nínú oṣù kejì ọdún yìí, the 10th of July 2026, ẹni gbogbo wọn gba ìtúsílẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ó ní Ṣèyí Mákindé inú máa sọ̀rọ̀ lé lórí ọjọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, èyí tí ṣe ọjọ́ 13 nínú oṣù kejì ọdún 2026, the 13th of July 2026. Òun ni gómìnà Ṣèyí Mákindé inú sọ̀rọ̀ yìí ní ilé ìjọba tó wà ní ìlú Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tó gbàlejò àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ lẹ́yìn tí wọ́n kúrò ní ilé ìwòsàn àwọn sójà ní ìlú Ìbàdàn. Níbẹ̀ ni gómìnà Mákindé ló ti sọ̀rọ̀. Lẹ́yìn tó sì sọ̀rọ̀ tán ni ló bá gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́, gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé sọ̀rọ̀ nínú fídíò tí gómìnà Ṣèyí Mákindé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi síta. Ló ti ké sí àjọ àgbáyé èyí tó ń pè ní United Nations àti gbogbo àwọn alágbára ayé pẹ̀lú àwọn orílẹ̀-èdè àgbáyé wípé ká jọ̀wọ́ kí wọ́n wá ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní abúlé Yàwótà ní ìlú Ògbómọ̀ṣọ́ àti Àwòrò Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀. Ọkùnrin náà ó jẹ́ kó di mọ̀ wípé ejò lọ́wọ́ nínú. Ó ní bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ náà, bí wọ́n ṣe jí wọn kó àti bí wọ́n ṣe gbà wọ́n sílẹ̀, ó ní ó fi hàn pé ó ti lọ́wọ́ òṣèlú àti ọwọ́ àbòsí kan nínú, tó sì ní kí àwọn àjọ àgbáyé àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àgbáyé ká jọ̀wọ́ kán wá ṣe ìwádìí ọ̀rọ̀ náà. Gómìnà Ṣèyí Mákindé wá bẹ̀ wọ́n wípé bá bá ṣe ìwádìí àṣírí ẹnikẹ́ni tó bá túbọ̀ tilẹ̀ wù kí ipò ẹ̀ tó Nàìjíríà tàbí kó lẹ́nu tó kó lágbára tó, kí wọ́n rí pọ́n dárúkọ ẹni náà wọ́n sì tú àṣírí ẹ̀ fún gbogbo ayé. Níṣẹ́ lọ̀rọ̀ ìdí ariwo tó sì jẹ́ pé bí àwọn kan bá ṣe ń gbèjà gómìnà Ṣèyí Mákindé pé òótọ́ ọ̀rọ̀ ló sọ, ìlara àwọn tí wọ́n ń sọ̀kò ọ̀rọ̀ sí wípé àwọn tó bá mọ̀ pé wọ́n lọ́wọ́ nínú ẹ̀ kó dárúkọ wọn síta, kò nílò kó sọ ọ̀rọ̀ ọ̀hún di ọ̀rọ̀ òṣèlú rárá àti rárá.